Ẹ jọ̀ọ́. Ṣé Yorùbá ló pọ̀ ń bí? Bọ̀dọ̀ wù mí tí a bá lè sọ òyìnbó òyìnbó ni mo fẹ́ sọ. Ẹ sọ Yorùbá bí òyìnbó púpọ̀. All right. Yes, ma. Yes, ma. Torí ẹ̀yin ìyá wa bẹ́ẹ̀ wà ń bí báyìí, a máa ṣe ní mix-up, a máa sọ Yorùbá, a lè máa sọ Ìgbò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún àdúrótì yín, more especially mo dúpẹ́ lọ́wọ́ Chief Doctor Mrs. Fọláṣadé Tinubu Òjó. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wá láti òkèèrè sí bíbá yìí pẹ̀lú ìfẹ́ Ọlọ́run tẹ́ ní sí wa. Ọlọ́run á dá ilé àtọ̀nà nínú sí. Lọ́jọ́ kẹrẹ yìí Ọlọ́run lè fi pamọ́. Eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ó jẹ́ ohun tí ò ti ṣẹlẹ̀ nínú ìbùkà. Torí ẹ̀yin ìyá wa, màá kọ́ farabalẹ̀ sọ Yorùbá yẹn dáadáa. Because oore ni, àánú ni, gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà pípẹ́ látàtàárọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣeun gan, ẹ kú àdúrótì, ẹ̀yin ìyá wa tẹ́ ti wà pípẹ́ látàtàárọ̀. Àwọn mi ò tí ì jẹun kan fi dé bíbà yìí, ẹ̀dẹ̀ wà ń bíbà yìí, ẹ dúró tì wá, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run á tọ́jú àwọn ọmọ yín náà. Àmín. Ọlọ́run á dálé àtọ̀nà yín sí. Àmín. Èròǹgbà mi láti díje fún House of Assembly constituency O2 Agége ilé ìgbìmọ̀ aṣòfin. Wá declare election mi lébi pé ẹ̀sùn ìbò wa kẹ́ bá wa ṣe ọmọ yín ni wá. Ọmọ yín ni mí, àṣẹ̀ṣẹ̀ máa ṣe, àdẹ̀ tí ń ṣe, àdẹ̀ lọ síbẹ̀ láti lọ jẹ̀yìn, a fẹ́ tún ìlú ṣe ni. Jẹ́ kọ́ mọ ẹ pàtẹ́wọ́. A fẹ́ ṣe ìlú dáradára ni. Tẹ́bà a fẹ́ tún ìlú ṣe ni. Tẹ́bà ń gbọ́ gbogbo ká pawọ́pọ̀ ká jọ tún ṣe, ká dẹ̀ pawọ́pọ̀ ká gbé Nàìjíríà sókè kí ó lè lọ. Ẹ̀tọ́ èmi àtẹ̀yin ni. Ẹ̀tọ́ wa ni láti jẹ èrè iṣẹ́ tí bàbá wa ṣe fún wa. Torí gbogbo ìgbà ni bàbá máa ń sọ wípé kí wọ́n ti fún gbogbo everybody ní owó tó máa tó lé tó ko, tó máa kan gbogbo àwa yìí náà tí a lè lé ìṣẹ́ àti òṣì lọ ní àwùjọ wa. So, mo dúpẹ́ lọ́wọ́ Right Honourable Speaker, leader wa ni wọ́n lágbègbè. Ẹ bá gbé ṣe é. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n dúró tì wá ní àdìgbẹ́lọ́wọ́ yìí, Ọlọ́run á wà pẹ̀lú yín, á dẹ̀ tún ilé àti ọ̀nà gbogbo yín sí. Ẹ̀yin màmá wa, mo dúpẹ́ ẹ̀yin bàbá wa, ẹ̀yin àbúrò wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé, ẹ dìbò fún Ọláìdé Ọ̀kadìgbò. Ìgbò. Bíbí rẹ̀ kò ṣe fowó rà nígbà tí ẹ ti wà ní bíbá ẹ̀ látàárọ̀. Àwọn oríṣiríṣi nǹkan tí mo sọ pé a ti ṣe dáradára fún àní ṣaláìṣe. Ọlọ́run á dẹ̀ tì í lẹ́yìn,
Àmín. Ọlọ́run ní dójú tì yín. Àmín. This is our turn. This is our turn. Ẹ jáde, ẹ lọ sọ káàkiri ní gbogbo everywhere. Ẹ lọ sọ́lọ́jà. Ẹ lọ sọ́lọ́jà. Ọ̀kadìgbò ni àwa ló kàn. Àwa ló kàn. Àwa ló kàn ní constituency road to assembly. Àwa ló kàn. Right honourable speaker, bàbá wa ni, leader wa ni wọ́n. Àwọn náà wọ́n fòun tẹ̀tẹ̀ pé ẹni tó ń ṣe dáadáa. Ẹ pàtẹ́wọ́ ṣe. Ẹ bá mi gbé ṣe. Ẹ tútù gbé. A tún pẹ́ lọ́wọ́ yín, Ọlọ́run á wà pẹ̀lú wa. So gbogbo ẹ̀ Ọlọ́run ti fi lé Ọlọ́run lọ́wọ́, Ọlọ́run dẹ̀ ti gbà. Màmá ti wà ní bíbà ilé mi. Ẹ wo gbogbo orí tó wà níbí. Nígbà tí màmá ń bọ̀, òjò ń rọ̀, ọwọ́ ẹ̀rọ ni. Àbọ̀wọ́ ẹ̀rọ kọ́. Ọwọ́ ẹ̀rọ ni. Ọwọ́ ẹ̀rọ kọ́. Ọwọ́ ẹ̀rọ kọ́. A máa dìbò. A máa wọlé. A máa dìbò. A máa wọlé. Àti ìbò. Àti ìwọlé. Ẹ̀dìbò fún ọ̀kadìbò